ǹjẹ́ súnmisọ́lá ti wá gbà láti fẹ́ Mr. Samson padà ni àbí wọ́n kàn máa ṣe bàbá àti ìyá fún àwọn ọmọ tí ó dà wọ́n pọ̀? Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí. Múfì tí a fẹ́ máa ṣe review ẹ̀ fún wa ní èní ni Ìyá apá kẹta. Ìyá jẹ́ sinimá tí ó kọ́ni lọ́gbọ́n, pàápàá jùlọ fún single mother. Sinimá tí ó kọ́ni lẹ́kọ̀ọ́ tí kò ṣe é má wò fún gbogbo òbí àti fún ọmọ. Òun ni sinimá náà jẹ́. Ìyá apá kìíní, apá kejì àti apá kẹta ó wà ní orí Mide Martins ní orí YouTube. Ẹ jẹ́ kí a lọ wò ó fún àwa tí a ti wò ó àti fún àwa tí a ti wo Ìyá 1, 2 and 3. Ẹ̀kọ́ wo ni ẹ̀yin rí kọ́ ní inú múfì náà? Ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Ṣé bí Mr. Samson àti súnmisọ́lá ṣe wá jọ rí yanjú aáwọ̀ tó ń bẹ ní àárín wọn? Ẹ jẹ́ ká fi ṣírò pé ojú ayé tó bá jẹ́ pé real life ni irú nǹkan báyẹn ti ṣẹlẹ̀, ṣé ó máa ṣe lọ́kọ-láya lọ ni àbí wọ́n kàn máa ṣe bàbá fún àwọn ọmọ tí ó dà wọ́n pọ̀? Ẹ jẹ́ ká jọ jíròrò nípa eléyìí ní comment section. Ǹjẹ́ ẹ̀yin ṣẹ̀ tún mọ̀ pé súnmisọ́lá tún ní oyún mìíràn fún Mr. Samson níbi wàhálà kòókòó jànjàn àdágbé àdáfà? Òun ni súnmisọ́lá pàdánù oyún náà sí. Ó mà ṣe o. Gbogbo aládùúrà pé gbogbo abiyamọ a ní ṣe wàhálà lásán lẹ́yìn orí ọmọ lágbára Ọlọ́run o. Àwa tí a sì ṣe wàhálà náà, àwa náà la jèrè rẹ̀ ní agbára Ọlọ́run. Ẹnikẹ́ni wọn ò ní gbà ṣe wa ṣe lórí àwọn ọmọ wa ní àṣẹ Elédùmarè. Nígbà tó bá sì tó àkókò fún àwọn ọmọ láti san fún wa gẹ́gẹ́ bí òbí, gbogbo aládùúrà pé wọn ò ní fi pósí, wọn ò ní fi san fún wa, wọn ò dẹ̀ ní fi fúláwà tí ó dára jù, wọn ò ní fi san fún wa ní àṣẹ Elédùmarè o. Àmín. Bóyá ẹ̀yin ṣe ń ṣe alábàápàdé àwọn fídíò wa fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button láti fi lè máa rí àwọn fídíò wa mìíràn nígbà tí a bá ń jù wọ́n sílẹ̀. A ti gbà ládùúrà pé ojú, etí àti ọwọ́ èyí tí ẹ ní láti fi tẹ subscribe button náà, àkàndùn kò ní mú yín níbẹ̀ ní àṣẹ Elédùmarè o.